سبحان من تفرد بعزه توعد وملكه تعبد جمالك الله يا راحم البرايا يا واهب العطايا والفضل والمزايا جمالك الله أب نصرة يا ربي تزيل كل كرب تشفي سويد قلبي جمالك الله T-Rain in the mix. ẹni tí ó lóògùn wà lọ́lọ́hún ẹni tí ó lọ́tẹ̀ àwòwá rẹ̀ o ẹni tí kì í ṣe pé a máa súre o ẹni tí ó lábò sí àlónú mímọ́. ẹni tí ó lóògùn wà lọ́lọ́hún ni ẹni tí ó lọ́tẹ̀ àwòwá rẹ̀ ni ẹni tí kì í ṣe pé a máa súre o ẹni tí ó lábò sí àlónú mímọ́. alẹ́ni tí ológun wà lọ́lọ́hún ẹni tí olóòtẹ̀ àwùwá rẹ̀ o ẹni tí kì í ṣe pé a máa súre o ẹni tí olàbòsí àlónú mímọ́. ẹni tí ológun wà lọ́lọ́hún bóyá lọ́lọ́hún ni ẹni tí olóòtẹ̀ ló wà rí láyé bí o ẹni tí kì í ṣe pé a máa súre o ẹni tí olàbòsí àlónú mímọ́. wàláì ìgbàgbọ́ ẹ̀dá ló ń rẹ̀dá lára dá láyé òtítọ́ ọ̀rọ̀ wọn kòrò ṣùgbọ́n tá a bá wí o a ò lè sọ́ka kú lórí àníyàn tá a bá fi wí. agbẹ́kẹ̀lé ọlọ́run àgbà òre ní ọba tó tó tán tó tán ọba aláti ò lè tán ó tó mi ní tèmi mi ò lè rọjú ká láéláé. ẹni tí olóògùn alọ́ọ̀lọ́hún ni ẹni tí olóòtẹ̀ àwùwá rẹ̀ ẹni tí kì í ṣe pé kó máa súre ni ẹni tí olàbòsí àlónú mímọ́. ọ̀dọ́kùnrin kan tí wọ́n ń pè ní Fásásí láti ìlú wọn ó kẹ́rù ó gbàlù Èkó wá ọlọ́dún mẹ́jọ lẹ́kọ̀ọ́ Èkó sàn ló bá ronú àáfà kan ládùúgbò ló sáré lọ rí ó kálàyé ló fáfá àpọ́njẹ òwúrọ̀ tó bá tọ̀sán rí tọ̀sán lọ òrìta lẹ́bà ṣọ́ọ̀bù tó ń gba gbówó ọjà lòun ti ń wá àfààní kí ló fẹ́ kí òun ṣe fún ó láṣìírí owó ńlá lòun fẹ́ kó ṣe 300,000 láfààní tó bá rí mú wá onítòṣìmọ̀ títí ayé yóò sì máa rí náà pẹ́ni tí ó mọ̀ bí ẹgbẹ́ tí ń là irú wọn ló sáré àṣàpàjúdé ó jẹ́ kó yé. ẹni tí olóògùn alọ́ọ̀lọ́hún ni ẹni tí olóòtẹ̀ àwùwá rẹ̀ ni ẹni tí kì í ṣe pé a máa súre o ẹni tí olàbòsí àlónú mímọ́. ṣẹ́rí kò tóṣù kan Fásásí mà ti kówó dé o ó kó fún àfáà tó fẹ́ ṣe àṣírí owó fún làfáà bá béèrè lọ́wọ́ rẹ̀ bí tó ti rówó ó lájàsún àjàpọ̀ gbogbo iṣẹ́ tóun bá ti rí o lòun ṣe pọ̀ kó náà lè di pípé wá àfáà láṣìírí owó kọ̀ọ̀kan ò sí níbí o ohun tí òye yẹ kó lè ẹ̀mọ́ ṣe ni owó ìgbìyànjú ṣàbáwò rẹ̀ àgbà àṣírí o àwọn ẹni ọlọ́run tó ń pọ́ lọ́hùn tó ń gbọ́ wá o bàbá nígbẹ̀jọ́ wọn ní nǹkan kan jù ṣòro lọ tó bá ráyọ̀ wọn máa pè wọ́n kó ráyọ̀ orí fífọ́ lásán wá sọ fún ẹ Fásásí ni làbá bá dáwọ́ náà padà fún Fásásí o ó ní kó fi rajà nínú ṣọ́ọ̀bù ẹ̀ka dé wá ká nígbàgbọ́ nínú ọlọ́run làgbà oore ó jẹ́ kó yé. ẹni tí olóògùn alọ́ọ̀lọ́hún ni ẹni tí olóòtẹ̀ àwùwá rẹ̀ ẹni tí kì í ṣe pé a máa súre o ẹni tí olàbòsí àlónú mímọ́.
Mashallah. Ọba tí ó fọ́ tẹ̀ ó mọ tó ń ṣe o. Ọba tí ó fọ́ tẹ̀ ó mọ tó ń ṣe. Ló ṣe ń kí wá lọ ká wá rè. Lọ́tẹ̀wọ́ ọmọ Ádámọ̀ tí wá lékún. Níbi kan réyàn tó ga bọ́ sí máa lépa. Àwọn ọmọ bàkan Yusufu ṣèbí tí ọjọ́ sí. Ọ̀tẹ̀ yìí tẹ Yusufu ojú rí tó. Nígbà yìí ọ̀tẹ̀ Yusufu padà kórè ní. Ìwọ tó ń dìtẹ̀rẹ̀ má ṣe dẹ́kun ìwà rẹ̀. Mọ́nú àmìlà sọ̀lẹ̀ àǹfààní náà sí i. Wà má ní àṣà àfàlẹ́ yíyá. Wọ́n ń dìtẹ̀rẹ̀ kó lè rọ́nà àbáyọ ni. Ọ̀nà tí mo wí wà láyé yóò má lè rújú. Ṣùgbọ́n kàkà kọ́mọ lóore nù sí pápá o. Mọ̀nàmọ́ná wọn lọ́wọ́ mi àtọ̀ kó lè rí. Torí wípé ẹni tí ò lóògùn wá lọ lọ́wọ́. Ẹni tí ò lọ́fẹ̀ àwùwá rẹ̀. Ó yẹ kó wá rí o. Ẹni tí kì í ṣe pé a máa súre o. Ẹni tí ò lábòsí àlọ́nù mímọ́. Àbòsí ò léèrè ó ń ba ayé jẹ́ ni. Àbòsí yìí ni ìwà sí àìdáni. Alábòsí ò fẹ́ mọ̀ bọ́mọ̀ ya ẹni ni. Ó lè ṣàbòsí òbí ẹ̀gbọ́n torí wípé tọ́wọ́ lè yọ nídìí àbòsí ṣíṣe. Àbòsí ẹ̀dá bá pọ̀ adìlára. Oníròhùn tó dá oko dúnú sí o. Ẹnìkan fẹ́ràn ọ̀rẹ́ ẹ̀ ju òun lọ. Yóò máa wọ́nà pé kí wọ́n lè túká. Àníkàtà kékú máa jẹ̀sẹ̀ sí ara mi o. Àwàdànù ṣáá ni yóò padà fi ṣe. Alábòsí tẹ̀rí ẹ̀ ò kó ráyé wá o. Àfi tó bá lè dẹ́kun àbòsí ṣíṣe. Torẹ́ni tí ò lábòsí lónú mímọ́. Ẹni tí ò lóògùn àlọ́. Ó yẹ kó lọ́lọ́run ní. Ẹni tí ò lọ́fẹ̀ àwùwá rẹ̀. Ẹni tí kì í ṣe pé a máa súre o. Tó máa súre ẹni tí ò lábòsí lónú mímọ́. Bẹ́ẹ̀nìyàn bá ń ṣe pé tó dájú kọ mí. Kàkà kí n ṣe pé máa sọ̀rọ̀ rẹ̀. Níwọ̀n ìgbà tí n bá ti hùwà èpè. Ìwọ tó mọ̀jú kó máa ṣe pé láyé ṣòmọ̀. Òpè kíjà lóòjọ́ níṣe ló ń dúró. Yóò máa wáyé láti ṣe lọ́jọ́ nǹkan rẹ̀. Ànábì ilẹ̀ ní ṣe pé lájẹpinnu ẹ̀. Tó bá ṣe lọ́nà tó tọ́ ajẹ́bí tí. Tó bá ṣe pé lọ́nà tí ò tán rárá. Ẹni tó ń ṣe fún wọn bá dá padà tó dákẹ́ o. Ẹni tó bá ṣe pé yóò forí kó lọ. Ẹni tí kì í ṣe pé ló máa súre o. Ẹni tí ò lábòsí lónú mímọ́. Ẹni tí ò lóògùn àlọ́. Ẹni tí ò lọ́fẹ̀ àwùwá rẹ̀. Ẹni tí kì í ṣe pé a máa súre o. Ẹni tí ò lábòsí lónú mímọ́. Ọjà láyé àná tán ni ẹ̀dá ò lè náà lè ayé tán. Ó ṣe wá múlẹ̀ ayé kòkó tí wà kẹsìn lọ́yẹ̀ kẹ́dà ní ipò ayé àpàdà wá tán. Ọjà láyé àná tán ni ẹ̀dá ò lè náà lè ayé tán. Ó ṣe wá múlẹ̀ ayé kòkó tí wà kẹsìn lọ́yẹ̀ kẹ́dà ní ipò ayé àpàdà wá tán. Oríyọ mi mo wáyé wò ó. Oríyọ mi mo wáyé wò ó. Iná ògo tí mo ní ti tàn. Ayé rí mi wọ́n kí mi tán. Pé mi ìṣẹ́ ni káwọn lè tàn. Wọ́n lókìkí mi tún ṣì máa kàn. Ju bí mo ṣe rò wípé a kàn. Yàrá bìbò kí ṣe ń kàn. Ìlà ìdákun má jẹ tán. Ṣé ní lọ́jà táwọn ayé máa ná lánà ná tán kí n má ṣe tán. Ọjà láyé àná tán ni ẹ̀dá ò lè ná lè ayé tán. Ó ṣe wá múlẹ̀ ayé kó. Ẹ̀dá ò ní ipò ayé àpàdà wá tán. Mashallah. Allahu la ilaha illa huwa hayyul qayyum la ta'khusuhu sinatun wa la nawm. Ọba ni Ọlọ́run tí ò lè ti rárá, ìṣẹ̀mí tí ò tún lópin ní o. Kò sẹ́ni tí yóò gbàjọba lọ́wọ́ rẹ̀, kò lè tó gbẹ́dẹ́bí tó máa sùn. Aláṣẹ títí láíláí láí tó wọ ìka níran lórí ipò. Láyé bóyá máa yí padà, ó pin ìwà tọ́bọ Ọlọ́run ní o. Tó bá bínú ṣáyé ò ní parẹ́ o, tí ò sẹ́nikẹ́ni tó máa bí o.
ọ̀rẹ́ kọ́lọ́hún yan ẹ sípò kan dákun má fi ṣe ọ̀rọ̀ ipò tó rí o lọ títí tó bá kúrò ní fòtò wa ìwà lókùn tẹ̀dá ó máa jẹ. ọjà láyé àná tọ́ ni ẹ̀dá ò lè nálẹ̀ ayé ayé ó ṣe wá múlẹ̀ ayé kọ̀ọ̀kan tiwa tẹ̀sí ló yẹ kẹ̀dá ní o. ipò ayé àpàdà wá tán. ipò ayé tá ò bá ní wà kún ó dàbí ẹni tó lógun ẹrú tó tún ní wà fà bí ọ̀pọ̀ tó lẹ́sìn tó ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá ti wà fẹ́ jáde wò ẹṣin wà ńlá sọ pé òun ògùn kẹ́tẹ́kẹ́tẹ́ ńlá sọ pé òun òfẹ́ àwa jókòó sórí ẹrú mẹ́fà pé kí wọ́n máa gbóhùn lọ pé kí wọ́n máa gbóhùn lọ ọ̀nà tó ti ṣe bẹ́ẹ̀ rí ọnu tó fojú àwọn ẹrú ẹ̀rú ń tó gbẹ̀yìn olówó ẹrú ẹ fọkàn má bá mi bọ̀ kẹ́lẹ́ gbọ́ bí tí ó yọrí sí. ọjà láyé àná tọ́ ni ẹ̀dá ò lè nálẹ̀ ayé tán. ó ṣe wá múlẹ̀ ayé kọ̀ọ̀kan àti wà tẹ̀sí ló yẹ kẹ̀dá ní o. ipò ayé àpàdà wá tán. lọ́jọ́ kan ló lórí ẹrú bá pín àwọn tó kù jọ ló bá béèrè lọ́wọ́ wọn nígbà wo lẹ fẹ́ jẹ́rù dá kẹ́tẹ́kẹ́tẹ́ pẹ̀lú ẹṣin wọ́n ń bẹ láláì rẹ̀ bí kan àwa la ó gbé bàbá ròde àwa la ó gbé bàbá ròde ṣé ó tẹ̀tí gbọ́ mọ̀rọ̀ mi tá ò bá dọ́gbọ́n sọ̀rọ̀ yìí ipò ẹrú ò ní fẹ́ dópin rárá o. bẹ́ẹ̀ agbára àtàṣẹ tó fi ń kó wa jẹ ẹ̀mí wa ló jẹ́ kó máa lò tá ò bá lè gba méjèèjì ẹjẹ́ àgbẹ̀mí kárí mú mi o. lólówó ẹrú ṣe bó ṣe ń ṣe ó jókòó sórí ẹrú mẹ́fà nìkan nínú àwọn ẹrú bá yọ irin ẹlẹ́kùn ló dẹ́ sílẹ̀ fún ó di wì lórí ẹ̀gún olówó ẹrú gbọ̀rún ló tán. ọjà láyé àná tọ́ ni ẹ̀dá ò lè nálẹ̀ lọ́lẹ̀ ayé gbọ́n ó ṣe wá múlẹ̀ ayé kókó tiwa tẹ̀sí ló yẹ kẹ̀dá ní o. ipò ayé àpàdà wá tán. olórí ìlú tó rílẹ̀ èdè tó nígbà tí wọ́n ń jẹmọ́ iṣẹ́ ń ṣẹlẹ̀ sí ní àná ló padà wá gbẹ́jọba fẹ́lómìíràn tó máa lórí ipò tí báyìí ò bá wá dẹrùn kẹ́fì àjàrà ìlú kẹ́fì àjàrà ìlú ṣé kò rí òní padà ẹlẹ́mìí àgbàtọ̀ jọba ya sáré lókun lẹ́yìn ikú ó wàláyé lókun ikọ̀ lọ́wọ́ bá. ọjà láyé àná tọ́ ni ẹ̀dá ò lè nálẹ̀ ayé tán ó ṣe wá múlẹ̀ ayé kọ̀ọ̀kan tiwa tẹ̀sí ló yẹ kẹ̀dá ní ìlàyé. ipò ayé àpàdà wá tán. 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 ẹ̀dá ò lè lọ́lẹ̀ ayé tán o. ipò ayé àpàdà wá tán. wàhálà tí oyin mú sọ̀fà o. ipò ayé àpàdà wá tán. Muhammadu òjíṣẹ́ ńlá o. ipò ayé àpàdà wá tán. ìwà Ìsá Jésù náà o. ipò ayé àpàdà wá tán. àṣà mọ̀ wípé ó nírẹ̀lẹ̀ o. ipò ayé àpàdà wá tán. ipò ayé àpàdà wá tán o. ipò ayé àpàdà wá tán. láwù máa fún sí lọ́dọ̀ Ọlọ́hun. ire ni mo yọ ire. láwù máa fún sí lọ́dọ̀ Ọlọ́hun. ire ni mo yọ ire. kí tó ṣàdúrà èmi kírun. ire ni mo yọ ire. èèyàn náà fìlà mo ṣe ìbádà o. ire ni mo yọ ire. wákàtí márùn kò bọ́ lọ́hùn. ire ni mo yọ ire Rabbana atina fid-dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Ya Allah ẹrú rẹ̀ ni tó ti pé ẹ fún gbà tó pẹ́ ló wá gbèsè ayọ̀ mi ni oore ni mo fẹ́ Allah òṣòre fẹ́rú rẹ̀ o. ẹrú rẹ ni. ó ti pé ẹ fún gbà tó pẹ́ o mo wá gbèsè ayọ̀ mi ni oore ni mo fẹ́ Allah ṣoore. Allah ya Allah ẹrú rẹ̀ ni tó ti pé ẹ fún gbà tó pẹ́ ló wá gbèsè ayọ̀ mi ni oore ni mo fẹ́ Allah òṣòre fẹ́rú rẹ̀ o. ẹrú rẹ̀ ni tó ti pẹ́ fún gbà tó pẹ́ mo wá gbèsè dání lóhùn wọn lọ́wọ́ máa ṣe é mo fẹ́ àlà òṣòre. fẹ́rù rẹ̀. Allahumma iftahli abwaba al-khairi wa abwaba as-salamati abwaba ash-shihati wa abwaba ni'mati wa abwaba al-barakati wa abwaba al-quwwati abwaba al-mawadati abwaba ar-rahmati abwaba rizqi ya Allah abwaba al-ilmi ya Allah abwaba al-maghfirati abwaba al-jannati
rahmati yàrá àmọ̀ràn yìí mi náà. ẹrú ẹni fúngbà tó pẹ́ o dámi lóhùn sí kẹ́ ayọ̀. mo fẹ́ yàrá òṣèré èmi kì í ṣẹ́rú aláìmoore. ohun tí mo fẹ́ bá mi ṣe má sọ pé ó ṣe ìláyé o. kójú má torúkọ rẹ ìwọ ló fún mi ní kára o. kí tó má lè dá lẹ́nu ẹ̀ wọ́n sọ pé kàbú rẹ wá. Mashallah. wàhálà yìí ogún aṣọ kò tọ́ka lò lójúmọ́. ìwọ ló dá láṣọ àpọ́nlé ṣoore fún mi lọ́nà ìyanu. kẹ́ni mi máa mọ bó ṣe ṣe. kọ́rí mi kán wá túbà àwọn ìyá tó ti ń jẹ wọ́n. kí wọ́n bí mi fọ́nà àbáyọ kí n lè sọ fún wọn pé wọ́n ló ṣe. yálà ẹrú rẹ ni fúngbà tó pẹ́ ó ti pẹ́ wọ́n á gbèsè ayọ̀ ní ló ń fún mi. ẹbí tara kí gbé ìwọ ni wọ́n ń retí pé tó bá dé. gbogbo àṣẹ tó bá pa gbogbo ẹ̀ náà máa tẹ̀lé. àtàwọn tí wọ́n jù ẹ lọ bó ṣe rí ẹ̀ náà ti dìde. lórí iṣẹ́ àpékòjòkó àjànà kú mọ́ níwọ̀n. bá ṣe mọ̀ pé rí tóbi ọlọ́run owó sísanra. ìníwó tí ò tó wọn lọ́lá ò ṣe lọ́ba. Mashallah. orí ọlọ́run ọ̀nà ìyanu aláwù ṣe fún mi kí n lè sọ fún wọn pé wọn ló ṣe àwọn ẹrú ẹni o. fúngbà tó pẹ́ o mo wá gbèsè ayọ̀ mi ọlọ́run mo fẹ́ aláwù ṣoore fẹ́ràn rẹ̀. òṣì tí ń ta ní débi àrífín ìṣẹ́ tí ń ṣẹ́ ní débi àbùkù ebi tí ń pa ní délé ọ̀tá náà. Allah ìyá tí ń jẹ́ ní délé àná dákun máa fi ṣàdánwò owó tó pọ̀ tí ò lè tán ọlá tí ń wẹni láwẹ̀dá ìbùkún tó ń lé òṣì lọ mú ìbátan mọ́ kìkì wá ṣe fún mi ò yá rọ́bì àránṣẹ́ tó jáwúre lọ ewé làmọ̀ tó sunkún ọlá ọlọ́run àjẹjẹ tán ẹrú rẹ ni o. mo wá gbèsè ayọ̀ mi ní ọ̀rẹ́ ni mo fẹ́ aláwọ̀ ṣọ́rẹ́ fẹ́ràn rẹ̀. kí ló ń fẹ́ gan tọ́lá ò lè ṣe òre tó ti lé bọ̀ ti pẹ́ àdúrà rẹ̀ ò lè gbà ìṣòro ló ń bá ẹ fínra Kùránì ti júwe àṣírí lànà bíbá júwe ọ̀báyọ jí lórúkọ jókòó àdúrà tó bá dìgbà tilẹ̀ bá mọ́ mùsàrà ní ṣíṣe nígbàgbọ́ pẹ̀lú sùúrù tó bá dàbí pé ó máa fẹ́ pẹ́ kò fẹ́ fún ẹ nígbà yẹn ni tó rásìkò tí wọ́n fẹ́ yẹn ó yóò rí pé lè bá kó bá kò ní pẹ́ kò ní jìnnà yóò dá ẹ lóhùn pẹ̀lú oore. láti orí yọmí àkànní wọn porúkọ mi sí tówó sí pèyànlá mo wá níyì lóko àtìlé ní gúúsù pẹ̀lú ọ̀húnrún ìlà oòrùn ọmọ mi náà mo ní fans ní gbogbo àgbáyé tí wọ́n fẹ́ mi dọ́kàndọ́kàn ọlọ́nkẹ́ mi káwọn èèyàn mi bàbá ìsàn dá wa lágara ká lè gbádùn ara wa kẹ́ òkìkí tó bù mí àlà kó bá mi ṣe lálòdálẹ́ mi ẹrú ẹni ò tó ti pẹ́ fúngbà tó pẹ́ ó wá gbèsè ayọ̀ mi nínú oore ni mo fẹ́ aláwọ̀ ṣoore fẹ́ràn rẹ̀. Allah la ilaha illa Allah Allah la ilaha illa Allah 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 la ilaha illa Allah bihaqqi illa Allah بحق عرشه بحق عظمته وبحق سيدنا محمد رسول الله استجب دعانا لا تنسى مرادنا بحق لا الله بحق لا الله لا لا mo yọ sàkà nínú owó mi mo fi tẹ̀lé àṣẹ aláwọ̀ ọba pé ká má gbàgbé aláìní àtàwọn atọrọjẹ ẹni yọ sàkà àrí ẹ̀san gbà dájúdájú. mo yọ sàkà nínú owó mi mo fi tẹ̀lé àṣẹ aláwọ̀ ọba aláìní
sàká mo yọ sàká nínú owó mi mo fi tẹ̀lé àṣẹ Allahu ọba pé ká má gbàgbé aláìní àtàwọn atọrọ jẹ ẹni yọ sàká àrí ẹ̀san gbà dájúdájú. mo yọ sàká nínú owó mi mo fi tẹ̀lé àṣẹ Allahu ọba pé ká má gbàgbé aláìní àtàwọn atọrọ jẹ ẹni yọ sàká àrí ẹ̀san gbà dájúdájú. wàtú zakata waqridullah qaridan hasanan wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allahi huwa khairan wa a'zama ajran. Iṣẹ́ rẹ̀ máa rẹ̀ ẹ máa fi sílẹ̀ ẹ mú ní kókó ọlọ́run ò ní ẹrú ẹ sílẹ̀ tó jẹ́ olóore tí kì í gbàgbé aláìní àtàwọn atọrọ jẹ bó ṣe yan sàkà lórí ẹ̀san gbà ẹ̀san ńlá ló jẹ́. mo yọ sàká nínú owó mi mo fi tẹ̀lé àṣẹ Allahu ọba pé ká má gbàgbé aláìní àtàwọn atọrọ jẹ ẹni yọ sàká àrí ẹ̀san gbà dájúdájú. òun ló gbó kẹta òun ló gbó kẹta nínú ìsìlámù tọ́lọ́hún wí tó bá yọ sàkà nínú owó wa lówó fi mọ́ àtúnjẹ ìṣọ́ lórí ẹrù rẹ̀ tó bá mú níṣẹ́ ṣáàtì má gbàgbé aláìní o ọ̀rẹ́ kò má gbàgbé aláìní àtàwọn atọrọ jẹ ẹni yọ sàkà àrí ẹ̀san gbà dájúdájú. mo yọ sàká nínú owó mi mo fi tẹ̀lé àṣẹ Allahu pé ká má gbàgbé aláìní àtàwọn atọrọ jẹ o ẹni yọ sàkà àrí ẹ̀san gbà dájúdájú. olówó ló jẹ́ o ọ̀rẹ́ olówó ló jẹ́ ó tó ṣẹ́kù kó máa rántí pé tó bá yọ sàkà nínú owó ẹ̀ ọba rẹ ni ọlọ́lá ni yọ ó tún gbajúmọ̀ nínú ọlá láyé tó bá yọ sàkà nínú ọlá ẹ̀ ìkẹ́ ńlá ló jẹ́ ṣáàtì má gbàgbé aláìní ṣáàtì má gbàgbé aláìní àtàwọn atọrọ jẹ ẹni yọ sàkà àrí ẹ̀san gbà ìkẹ́ ńlá la jẹ́. mo yọ sàká nínú owó mi mo fi tẹ̀lé àṣẹ Allahu ọba mímọ́ pé ká má gbàgbé aláìní àtàwọn atọrọ jẹ ẹni yọ sàká àrí ẹ̀san gbà dájúdájú. tó bá yọ sàkà tó fún yàwó ẹ̀ sàkà kọ́ ló yọ tó bá yọ sàkà tó fún yàwó ẹ̀ sàkà kọ́ ló yọ bí kò yọ sàkà tó fún màmá àti bàbá kọ́ rárá ọmọ sí màmá àbí bàbá náà sọmọ tó bá bí tó bá yọ sàkà tó fún ẹbí ẹ̀ sàkà kọ́ ló yọ àwọn tó súnmọ́ àwọn tó súnmọ́ àtàràdúgbò àwọn ló tọ́ sí má sì yọ sàkà lọ sílùú mìíràn àfi bí ó bá wà àwọn tó ti mọ̀ láláyé nìyó àwọn tó ti mọ̀ láláyé ní àtàwọn atọrọ jẹ ṣé wọ́n láǹfààní kórí ẹ̀san gbà lọ́wọ́ ọba mímọ́. mo yọ sàká nínú owó mo mi fi tẹ̀lé àṣẹ Allahu ọba mímọ́ pé ká má gbàgbé aláìní àtàwọn àtàwọn atọrọ jẹ ẹni yọ sàká àrí ẹ̀san gbà dájúdájú. ẹ̀wọ̀ ẹgbà sàkà nínú owó mi ìyẹn lọ́dọọdún ẹ̀wọ̀ ẹgbà sàkà nínú owó mi ìyẹn lọ́dọọdún ìwọ gbẹ̀bù yìí sàkà ọ̀la mi ìyẹn lọ́dọọdún tó bá ti sàn yẹn mo fẹ́ kó mọ̀ pé sàkà kọ́ rárá tó bá yọ sàkà tó fún yọ má jẹ́ òmò òun ló yọ fún ṣe láṣepamọ́ má jẹ́ kó jọ̀nà mọ́ tó rárá ṣé wọ́n láǹfààní kórí ẹ̀san gbà lọ́wọ́ ọba mímọ́. mo yọ sàká nínú owó mi mo fi tẹ̀lé àṣẹ Allahu ọba rere pé ká má gbàgbé aláìní àtàwọn atọrọ jẹ ẹni yọ sàkà àrí ẹ̀san gbà dájúdájú. ohun tọ́lọ́hún béèrè nínú owó ẹ̀ kò ju bíntín ohun tọ́lọ́hún béèrè nínú owó ẹ̀ kò ju bíntín nínú 1,025,000 ló jẹ́ lọ́dún nínú 10,250,000 lọ́dún ló jẹ́ sàkà yíyọ sí báwọn tálíkà fẹ́ tó lówó bẹ̀rù tó lówó tó pọ̀ ní báńkì lóríṣiríṣi tó jẹ́ lọ́dún kan tí ó bá gbówó rẹ̀ kò lè ní lára irú wọn lẹ́ni tówó wọn ti wọ̀ sàkà níyọ ó ṣáà má gbàgbé o ó ṣáà má gbàgbé aláìní àtàwọn atọrọ jẹ ẹni yọ sàkà àrí ẹ̀san gbà ńláńlá. mo yọ sàká nínú owó mi mo fi tẹ̀lé àṣẹ Allahu
ọba pé ká má gbàgbé aláìní àtàwọn atọrọjẹ ẹni yọ sàkà àrí ẹ̀san ọgbà dájúdájú. bó jẹ́ lé lónìí tó bá sì jẹ́ ilẹ̀ ló lè firi yọ bó jẹ́ nǹkan ọ̀sìn bó sì jẹ́ mọ́tò ló lè firi yọ bó jẹ́ nǹkan jíjẹ tó bá sì jẹ́ nǹkan ọ̀gbìn ní kò fi yọ ṣùgbọ́n ohun tó dájú kó jẹ́ owó ní sàkáàní yọ ẹni òróró jẹun tó bá fún lọ́kọ̀ kí ló fẹ́ fi ṣe ẹni ò rẹ́nu bọ́ tó bá fún ní ilẹ̀ ìṣòro ló fi bá ìwọ bá sọ́dọ̀wọ́ kó fún kó fi ṣe nǹkan tó bá fẹ́ ṣáàtì yọ sàkà nínú ohun ẹ̀ kó fi tẹ̀lé àṣẹ àlà òun ọba káti má gbàgbé aláìní àtàwọn atọrọjẹ ẹni yọ sàkà àrí ẹ̀san ọgbà dájúdájú. mo yọ sàkà nínú owó mi mo fi tẹ̀lé àṣẹ àlà òun ọba mímọ́ pé ká má gbàgbé aláìní àtàwọn atọrọjẹ ẹni yọ sàkà àrí ẹ̀san ọgbà dájúdájú. lọ́dún èṣì nínú owó rẹ̀ ṣòyọ́ nínú owó rẹ̀ lọ́dún èṣì nínú owó rẹ̀ ìjùta nínú owó rẹ̀ lọ́dún èní nínú owó rẹ̀ nínú ọlá rẹ̀ nínú dúkìá ọ̀rẹ́ nínú owó rẹ̀ àkànmú olóyè ṣòyọ́ ọtúbà Mùtíù ọkọ Bíọ́dún alájà Sísá ọ̀rẹ́ Àríkẹ́ alájà Fáúnsá nínú owó rẹ̀ alájí Àríyọ̀ Ọláwálé ọkọ alájà Ìṣà ìyá aláró bàbá Zainabu bàbá Sàmìyá bàbá Hùsẹ̀ínà aláṣẹ Singuzol ẹlẹ́tíríkà nínú owó ẹ̀ lọ́dún èyí nínú owó ẹ̀ aláàjì Lókùmánù tó jẹ́ Badmus ọlọ́run kú iṣẹ́ ọwọ́ ẹ̀ ó ṣètò àgbéga sínú ayé wọn lólùfẹ́ mi o aláàjì Lókùmánù tó jẹ́ Badmus ẹni rere captain tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di major èyí níṣẹ́ ọlọ́run nínú ayé ẹ̀gbọ́n mi aláàjì Lókùmánù ìjọ Badmus bàbá Muisi bàbá Musitọba ọkọ̀ ajábà síra ọ̀rẹ́ Muhammadu Jamiu Tẹ̀jìdínní pẹ̀lú custom officer aláàjì Táyé ọkọ̀ ajá sílífà bàbá Ismaila bàbá Amira bàbá Aliya owó bàbá Amina pẹ̀lú barista Abdulrasaki abudulayi Kọ́dírì owó làbí mi o ẹ bá ń tọ́jú Àjàlá alájí Wáyídì ọkọ̀ rí síká tó tẹ́ Àjíbọ́lá bàbá Bísọ́lá bàbá Rọ́ṣídá bàbá Sùláìmọ́nà aláṣẹ Ajétúmọ̀bí Enterprises nínú owó ẹ̀ nínú ọlá ẹ̀ Lukmanu Ọláníyàn ọkọ Hamzat ọkọ Khalida Àlàkẹ́ Bọ́lá Sílé bàbá Iqbal màmá Siyad rántí Ìṣọ̀lá Sọ́ọ̀lìyàn bàbá Mẹ́dìyàn bàbá Málìkì bàbá Aisha nínú owó ẹ̀ ọdún èṣù nínú owó ẹ̀ lọ́dún nínú owó ẹ̀. T-Rain on the mix. wọ́n lóhun mẹ́ta lẹ̀dá ń wá o ẹ̀dá ń wó ẹ̀dá ń wá mọ̀ ẹ̀dá ń wá túbọ̀ tán rere o. ohun mẹ́ta lẹ̀dá lé ẹ̀dá ń wó ẹ̀dá ọmọ wá túbọ̀ tán rere. ìgbà mẹ́ta lẹ̀dá ni o ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán àtàṣálẹ̀ tó ń já túbọ̀ tán ẹni ẹ̀dá ń jí láyé ẹ̀dá ń wówó ẹ̀dá ń gbèrò àti bímọ wọ́n gbàgbé kan wá túbọ̀ tán rẹ o. ohun mẹ́ta lẹ̀dá ohun mẹ́ta lẹ̀dá wá ní ẹ̀dá ṣòwò sanwó mọ́ wọ́n gbàgbé kan wá túbọ̀ tán rẹ. ènìyàn tó sáré àti lówó ẹ̀dá kan tó sáré àti lọ́lá ènìyàn
èèyàn tó ń gbèrò àti bímọ tó wá kẹ́mọ́ lákẹ́bàjẹ́ ara mi. Kò kọ́mọ lẹ́sìn bọ́n ṣe ń gbá ẹ́ débi tán kí irun kò fi kọ́ wọn ó dàgbà ogbó tó kò ságbára. Táwọn ọmọ bá tá lé mọ́ bàbá lórí bẹ́ẹ̀ bá ni wọ́n tún gbẹ̀mí ara wọn. Ẹgbọ́n ṣe ẹja túbọ̀ tán rẹ̀ àtúbọ̀tán lé ayé máa tún kéré sígbà tẹ̀dá bá balẹ̀ mọ́ láyé tẹ̀dá bá bára ẹ̀ lé kẹ́yìn nísàlẹ̀ ilé ìfún pínpín níbi tí ó sáyé àti wá mọ́ oníṣòwò kò ní sọ́mọ́ ilé tẹ̀dá kọ́ láyé ò ní sí mọ́ nǹkan márùn-ún péré máa ná béèrè kọ́lọ́dàkùn jẹ́ ká lè ṣàṣeyege má jẹ́ kí ṣùgbọ́n tako mi ọlọ́run dákun jẹ́ ńlá túbọ̀ tán rẹ̀ o. Ohun mẹ́ta lè dá wá o. Ẹ̀dá owó ẹ̀dá wá túbọ̀ tán rẹ̀. Nǹkan márùn-ún tí wọ́n béèrè. Ta lọ́lọ́run rẹ̀ ká ló jíṣẹ́ kí lẹ́sìn rẹ̀ ní ìbora dojúkọ. Man kitabu kakini tira bá ò bá kọ́ mọ́lẹ̀ sí ọlọ́run ìjà fẹ́ kó látúbọ̀ tán rẹ̀ o. Ohun mẹ́ta lẹ̀dá wá ẹ̀dá wá ọmọ ẹ̀dá wá túbọ̀ tán rẹ̀ o. Ìràwọ̀ mi jẹ́ kọ́tàn títí dalẹ̀ àmì o. Ìràwọ̀ mi jẹ́ kọ́tàn títí dalẹ̀ àmì. Ẹ̀bùn tó fún mi ó yàtọ̀ sí tẹnì kankan ó ṣe mí lákọ̀dá èèyàn láyé tí mo wà èyí tó fún mi ṣálẹ̀bùn tí mo fi ń ṣe bẹ̀bẹ̀. Ìràwọ̀ mi jẹ́ kọ́tọ̀ sí ti dalẹ̀ lọ ó yàtọ̀ sí tẹnì kankan ó ṣe mí lákọ̀dá èèyàn láyé tí mo wà èyí tó fún mi ṣálẹ̀bùn tí mo fi ń ṣe bẹ̀bẹ̀. Ìràwọ̀ mi jẹ́ kọ́tọ̀ títí dalẹ̀ àmì ẹ̀bùn tó fún mi ó yàtọ̀ sí tẹnì kankan ó ṣe mí lákọ̀dá èèyàn láyé tí mo wà èyí tó fún mi ṣálẹ̀bùn tí mo fi ń ṣe bẹ̀bẹ̀. Ìràwọ̀ mi jẹ́ kọ́tọ̀ títí dalẹ̀ ẹ̀bùn tó fún mi ó yàtọ̀ sí tẹnì kankan ó ṣe mí lákọ̀dá èèyàn láyé tí mo wà èyí tó fún mi ṣálẹ̀bùn tí mo fi ń ṣe bẹ̀bẹ̀. aláwọ̀ àǹfààní bímọ alábta ni wàlímù ni mọ́yàfà òní wàzùkú ni ìmọ̀yàfà òní àmìnà àmì ṣọ́rẹ́ fún mi lórí mọ́tò fún mi yàrá ọlọ́run kò sì fi yé mi bí yóò ṣe tún ṣàǹfààní fún mi èyí tó fún mi ṣálẹ̀bùn tí mo fi ń ṣe bẹ̀bẹ̀. Ìràwọ̀ mi jẹ́ kọ́tọ̀ títí dalẹ̀ mi ó yàtọ̀ sí tẹnì kankan ó ṣe mí lákọ̀dá èèyàn láyé tí mo wà èyí tó fún mi ṣálẹ̀bùn tí mo fi ń ṣe bẹ̀bẹ̀. Lóbi tálẹ́ńtẹ́ lọ́wọ́ ọlọ́run ló ti wá ẹ̀bùn máa ní látọ̀run kí ẹ̀dá tó wáyé a lè kọ́ṣẹ́ carpentry àti lè kọ́ṣẹ́ fashion mechanical engineer pẹ̀lú electrician a lè fẹ́ jẹ́ sailor fún ọkọ̀ ojú omi a lè fẹ́ di pilot awakọ̀ òfurufú. Kò sẹ́nìkan láyé náà tó lè kọ́ iṣẹ́ orin àfẹ́ni ọlọ́run bá fún lẹ́bùn tó fẹ́ mọ̀ bí ó ṣe lò ní ó máa ṣe lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn tó bá yà dá dúró orí tó fún mi ṣálẹ̀bùn tí mo fi ń ṣe bẹ̀rẹ̀ o. Ìràwọ̀ mi jẹ́ kọ́tọ̀ sí dalẹ̀ o ó yàtọ̀ sí tẹnì kankan ó ṣe mí lákọ̀dá èèyàn láyé tí mo wà o. èyí tó fún mi ṣálẹ̀bùn tí mo fi ń ṣe bẹ̀rẹ̀. Iṣẹ́ àwọn mi kó má dà mí láàmú àlọ́ má ṣe bí ní iṣẹ́ láàrin o tí ó bá rọwọ́ yọ má ṣe ní láláṣẹ dànù tí ó ní àkójọ má ṣe nílò lókìkí kan tí ó wúlò fẹ́ bí fara gbẹ̀mí láti superstar kí tún wá di mega wọn lókìkí pọ́nà méjì kó ṣe tèmi níre wọ́n tara mi ríṣẹ́ wọn ẹ̀kọ́ fìrú ẹ̀ tọrọ ẹ̀bùn tó fún mi ẹ̀bùn tó fún mi yàrá bí kò tó mi ṣe bẹ̀rẹ̀. Ìràwọ̀ mi jẹ́ kọ́tọ̀ títí dalẹ̀ ó yàtọ̀ sí tẹnì kankan láyé tí mo wà èyí tó fún mi ṣálẹ̀bùn tí wọ́n fi ń ṣe. Ọlọ́run ṣe mí lóore o ṣe mí lóore tí kò ní í sí ìbànújẹ́ àwọn ọmọ mi ṣé wọ́n ní alálùbárí
ìkà àwọn tó jábọ̀ má ṣe jẹ́ kí wọ́n di pátá àwọn tó jábọ̀ wọ́n má ṣe gbégbá ìranù tó bá mi ṣe wọ́n lẹ́lẹ́sìn kí wọ́n má ṣe sí rárá ṣé wọ́n lólógo káwọn ọmọ mi má má yàgò àwọn tàbí wọn kọ́ má ríwá ló jẹ́ kó dé wọn lọ́la ya rọ́bì kó tó wá ṣe bẹ́ẹ̀. ìràwọ̀ mi jẹ́kọ̀tọ̀ ti dalẹ̀ o ó yàtọ̀ sí tẹ̀yìn kankan ó ṣe mí lákàdá èèyàn láyé tí mo wá èyí tó fún mi ṣálẹ̀bù tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. ó tún lọ́pẹ́ ta lónìí kò tó lọ́pẹ́ o ọba tó pọ́n mi lé pẹ̀lú ẹ̀bùn mi ó tọpẹ́ kò yọ mí sẹ́yìn láwùjọ ọpẹ́ ló yẹ. ó tún lọ́pẹ́ ta lónìí kò tó lọ́pẹ́ ó nílé pẹ̀lú ẹ̀bùn mi ó tọpẹ́ ó tọpẹ́ yọ mí sẹ́yìn láwùjọ ọpẹ́ ló yẹ. ọpẹ́ àìmọye ló ti filẹ̀ ṣaṣọ́bùrà tí wọ́n ti kú wa òbí ọ ọpẹ́ ni èmi fi ń dá èmi òrùn pàkílẹ̀ mi ò ní dúpẹ́ fún ìfún ayé asán kílẹ̀ mi ò ní máa yọ̀ sí. àlẹ́ abúlílà yìí mo rọ́pẹ́ yẹn dá ọba tó pọ̀ mí lé pẹ̀lú ẹ̀bùn mi ó tọpẹ́ kò yọ mí sẹ́yìn láwùjọ ọpẹ́ ló yẹ. ó tún lọ́pẹ́ ta lónìí kò tó aláyé ló tó lọ́pẹ́ ó nílé pẹ̀lú ẹ̀bùn mi ta ó ló ní tọpẹ́ kò tó lọ́pẹ́ ní. ó yọ mí sẹ́yìn láwùjọ ọpẹ́ ló yẹ. Abdulatifu Kẹ́hìndé mi rọ́pẹ́dà o. wàláyé mo mọ̀ọ́rẹ́ ọlọ́run lèmi fi sọ. dúpẹ́ ìkọ́ tún bá mi ràn lọ́lọ́run wí àti pé ìlọ́pọ̀ lọ́rẹ́ náà wá tún jẹ́. ọ̀rẹ́ mi dúpẹ́ má sọ pé kò tọpẹ́ rárá o bó ṣe lè wù kó rí láyé irú ẹ̀ làwọn kan wá. ọba ló pọ̀ ilé kò jẹ́ kó tó ṣì yóò dúpẹ́. má bọ́pẹ́ sílẹ̀ àìjà ọpẹ́ ló yẹ. ó tún lọ́pẹ́ ta lónìí kò ta ló ní kò tó lọ́pẹ́ náà tó kọ́ nílé pẹ̀lú ẹ̀bùn ó mi ó lè pẹ̀lú ẹ̀bùn mi o. ó yọ mí sẹ́yìn láwùjọ ọpẹ́ ló yẹ. ìgbà ẹni wọ́n níyà ò lọ títí torí pé lẹ́yìn ọ̀dà òjò àrọ̀ tó bá yá. ohun tẹ́nìkan ń bínú òwì pọ́npẹ́rẹ́ òun mà ní ẹnìkan rí tó dúpẹ́ àdá mọ́júmọ́. orí ọlọ́run lórí mi ò kéré rárá o àánú ẹ̀ láyé mi ò kéré mi kọ́ o kò bá mi sẹ́yìn láwùjọ ọpẹ́ ló yẹ. ó tún lọ́pẹ́ ta lónìí kò tó ta ló ní kò tó lọ́pẹ́ ó nílé pẹ̀lú ẹ̀bùn mi ó wàláyé ó tọpẹ́ yọ mí sẹ́yìn láwùjọ ọpẹ́ ló yẹ. Allah má jẹ́ kí n wáyé ìnira àdániwáyé o. má jẹ́ kí n wáyé ìnira àdániwáyé o. ìgbésí ayé ìrọ̀rùn mi kì í máa gbé o. ìṣẹ̀mí ayé mi kó tutù mímímí o. bí tòde ara mi jẹ́ mi gàníyà. má jẹ́ kí n wáyé ìnira àdániwáyé o. ìgbésí ayé ìrọ̀rùn mi kì í máa gbé o. ìṣẹ̀mí ayé mi kó tutù mí ìtòsí ara mi jẹ́ mi gàdíyà. Masha Allah má jẹ́ kí n wáyé ìnira àdániwáyé o. ìgbésí ayé ìrọ̀rùn ní kí n máa gbé o. ìṣẹ̀lẹ̀ ayé mi kó tutù mímímí o. bí tòde ara mi jẹ́ mi gàníyà. má jẹ́ kí n wáyé ìnira má jẹ́ kí n wáyé ìnira ìgbésí ayé ìrọ̀rùn lálà ní kí n máa gbé láyé mi. ìṣẹ̀mí ayé mi kó tutù mí ìtòsí ara mi jẹ́ mi gàdíyà. alájà mi ọ̀la ara mi jẹ́ mi ò gàníyà. òde ara mi jẹ́ tó ṣe níyàn. àwọn arógógógó jẹ́rìgì wọ́n fẹ́ de wọ́n ṣẹ́gi lórí igi padà di orúwé ó dìgì àràbà tápọ̀tà kọ̀kọ̀ kò lè ká ṣe bọ́lá òun ló ṣe yẹ lógo gàníyà àti wà kì í ṣe tọ́lọ́ tún fún ẹ ọ̀kan ni ìṣẹ̀mí ayé tó tutù mímímí o kò ní gbóná lọ́la láwùrán àwọn àmì o. má jẹ́ kí n wáyé ìnira àdániwáyé o ìgbésí ayé ìrọ̀rùn ní kí n máa gbé o. ìṣẹ̀mí ayé mi kó tutù mí ìtòsí ara mi jẹ́ mi gàdíyà. Allah lójúṣọ tó sì tún ṣọ ẹ kò sárùn ẹ kò sí fún rárá lójú ẹ ò ìyẹn ní tẹbítara ká máa péjọ pọ̀ ṣèdúpẹ́ ajága ní àòdè ọmọ àbíkẹ́ ara mi dé bí ọlá ọmọ dáwálé o ọmọ kan lára mi dé mi ò kò rújú ajánu wọn ọmọ ẹkùn bí ọlá ọmọ bu owó sun fòrò lá ọmọ àfàyílẹ́dìyẹ ràgù ọmọ aṣòro kì lójú ọlọ́pàá bọ́wọ́ owó jẹ́ ìsinmi ọmọ ọ̀fọ̀mọ fọ́pọ̀ tóun ti sọlẹ̀ Adéṣímí ìṣọlọ́mọge kò má ṣe tó tóbi o torí ohun tó mú ayé tí ń bẹ lábẹ́ aṣọ
egungun ọmọ àfi kòkòrò ọ̀lẹ́kẹ́ o egun ní bóun ò sí nílé kọ́ má ṣe dárò òun ó ní kí wọ́n bá òun wé ètùtù lọ sí màyí ilé èmi abẹ́rẹ́gùn rẹ̀lẹ̀ ò wá fi ju wọn kọ́ ìsẹ̀mí ayé ẹ̀kọ́ tutù mímímí o títí láì ká má bá ẹ yọ òde o. má jẹ́ kí n wáyé ìnira adániwáyé o ìgbésí ayé ìrọ̀rùn ní kí n máa gbé o ìsẹ̀mí ayé mi kó tutù mímímí o ìtòdè ara mi dé mi gàdíà. alájàbíọ́lá ara mi jẹ́ mi òde o. ọlá ò lè tán yóò sì tún padà wá rọmọ tàrọmọdọmọ lọ́la yàrá bí ẹ̀ṣá mi iná tẹ̀nà kan pẹ̀lú sájà kan ẹ̀fìlẹ̀ ẹ̀fì pátí àtúkò tán nílẹ̀ ò ṣẹ́gbọ́ òde ara mi dé alájàbíọ́lá màmá ìfẹ́ mojú sọ́lá mi ò kàbíra màmá táíwò ọlá ṣùgbọ́n mòjídá màmá kẹ́hìndé ọlá ṣùgbọ́n mi ò mòníra màmá kìsmọ̀ afọlájọ mi ò ìdòwò ajaga ní àòdè àyà ọláìdé ajúwàsíù láìjẹ́ mi ò mọ̀lára ọkọ̀ alájàgà níyà mi ò òde o ìṣẹ̀dá ẹ̀mí kó tutù mímímí o ìtìgà níyà ara mi dé mi òde o. má jẹ́ kí n wáyé ìnira adániwáyé o ìgbésí ayé ìrọ̀rùn ní kí n máa gbé o ìṣẹ̀dá ẹ̀mí kó tutù mímímí o ìtòdè ara mi dé mi gàdíà. ẹni tọ́lọ́hún bá ṣẹ̀dá ẹ̀ lólóore àwa tọ́lọ́hún kárọ̀ irú ẹ̀dá báyẹn sí ká ṣàpọ̀lẹ̀ bó bá ṣe tán àti bó ṣe yẹ ká ṣe mímú rẹ̀ ká túbọ̀ rẹ̀ àlékún láyé. ẹni tọ́lọ́hún bá ṣẹ̀dá ẹ̀ lólóore àwa tọ́lọ́hún kárọ̀ irú ẹ̀dá báyẹn sí ká ṣàpọ̀lẹ̀ bó bá ṣe tán àti bó ṣe yẹ ká ṣe mímú rẹ̀ ká túbọ̀ rẹ̀ àlékún láyé. oríyọ̀mí mo dúpẹ́ dúpẹ́ fájì wá sí ìwọ ọmọlára ọláìdé alákàrin ọkàn bíyọ́lá olóore mi tọ́lọ́hún rán èèyàn gidi ni ó láti ṣoore kò lè rorú òun lójú tó ń bá rántí ilé ayé òun ṣe ń dán ọpẹ́ tó ń dá ó ní kò lóun ká oore ni ṣégbà tí ó sì yan kó tó di pé òun wá ríná ìgbà òjò tí ó sì ti àti paramọ́ nígbà ọ̀run tí ń ta ni àtà fún lójú ìgbà ẹni tìrẹ kọjá ìrẹ lóyídé gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n sọ ẹ̀ wọ́n láyídé. ẹni tọ́lọ́hún bá ṣẹ̀dá ẹ̀ lọ́lọ́rẹ́ o àwa tọ́lọ́hún lára ìrẹ ẹ̀dá báyẹn sí o aṣàpọ̀lẹ̀ bó bá ṣe tán aṣàpọ̀lé àti bó ẹ̀ ṣe o. yẹ ká ṣe mímú rẹ̀ ká túbọ̀ rẹ̀ àlékún láyé. alájú àṣìwò mi o ájú àṣìwò mi alákàmì èèyàn rere ni afẹ́nifẹ́re alásàlátúrajà òun ni ó ti là ọlá ó ti là ọlá ó ti là ọlá bí oyin ìbọn láàyè ìkorò kankan kò ní mọ́lẹ̀ rẹ̀ títí láì ìbànújẹ́ bóyá tóbi àbí kó kéré afẹ́fẹ́ ayé kò ní fẹ́ sọ́dọ̀ rẹ̀ títí láì kórè kàǹkà kàbìtì kórè kàǹkà kàbìtì ajẹ́ òjẹ́ tán òṣèlè lọ́dún kí dúkìá àti kẹ́hólé tójúmọ́ bá mọ̀ tójúmọ́ bá mọ̀ o tójúmọ́ bá mọ̀ o kò gẹ́ òré òní kó má ṣe mò ń gbàdúrà pọ́nmọ́ lára òní táwọn náà. ẹni tọ́lọ́hún bá ṣẹ̀dá ẹ̀ lólóore o àwa tọ́lọ́hún bára ìró ẹ̀dá báyẹn sí o. aṣàpọ̀lẹ̀ bó bá ṣe tán àti bó ṣe yẹ ká ṣe mímú rẹ̀ ká túbọ̀ rẹ̀ àlékún láyé. alájú àṣìwò mi o ájú àṣìwò mi bàbá ìbejì yẹn tó jọ bí ọmọ látẹ̀dùn màmá ìbejì màmá wa ọkọ̀ ya bejì arámídé o abíyànlá alájàgà níyà ẹ̀gbọ́n alájì mi láàrí mo ti wù mí ọlárẹ̀wájú bàbá gbọ́lá o ọkọ̀ alájà olúwàbùnmi mọ̀dínà ìyá àdìo abdulmaliki ọlájídé kẹbà mi dúpẹ́ o fàájì wá sí ìwọ̀n láyídé títí láéláé ọmọ lára òní táwọn náà o. ẹni tọ́lọ́hún bá ṣẹ̀dá ẹ̀ lọ́lọ́rẹ́ o àwa tọ́lọ́hún bárọ̀ ìlú ẹ̀dá báyẹn sí aṣàpọ̀lẹ̀ bó bá ṣe tán àti bó ṣe yẹ. ká ṣe mímú rẹ̀ ká túbọ̀ rẹ̀ àlékún láyé. ajílátìfù kókó bìlò àjẹyìn kókó bìlò àdìgún ti ṣá pọ́pà àti pẹ́ àwọn ọ̀tá ẹ̀ wá ń sáré lásán. ajílátìfù kókó bìlò àjẹyìn kókó bìlò àdìgún ti ṣá pọ́pà àti pẹ́ àwọn ọ̀tá ẹ̀ wá ń sáré lásán. ajílátìfù kókó bìlò àjẹyìn kókó
kókó mi lò. Mo ti jẹ́ràn ẹ̀ láwọn ọgbà kan. Ìgbà tí rájà yẹn ṣe ló dàbí yan. Kí n jẹ́ àbúrò tán bí tẹ̀lé ni. Mo wá bèrè kí ládìgún jẹ́ ní súná. Wọ́n látún lásìkò lájẹ ìjẹ́ o. Mo wá lábàjọ tó fẹ́ràn mi o. Torí láti fúlẹ̀ mi gan jẹ́ ní súná. Ọlọ́run má ṣe àwa ò títí láé. Láti fún kókó mi lò. Àjẹyìn kókó mi lò. Àdìgún ti ṣá pọ́pà sí pẹ́ o. Àwọn ọ̀tá ẹ̀ wá sáré lásán. Ó Bọ́lá dìgún lẹ́ni àbáta o. Àjẹyìn lẹ́ni àbáta. Káfíńrà àtùpà bọ́ ṣe wí o. Ó dájú tọ̀nà o lójú gbogbo ọmọ aráyé. Òkúta takọ̀ tásìkọ̀ ló wá dìgún lé o. Àdìgún kókó mi ló ṣòtìrì. Bọ́lọ́hún ṣe ṣe pàtàkì tó jẹ́. Ṣé lẹ́yìn òkun lápẹ̀rẹ̀ ni? Àwọn àgbà tó lò tó ti lò tó fi ránpẹ́ yá o. Tó ti mọ̀ tó fi mọ̀ kókó mi lé. Ṣé lẹ́yìn òkun lápẹ̀rẹ̀ ni? Ó Aláàjì láti lẹ́ni ọ̀tá pété o. Àdìgún lẹ́ni ọ̀tá pété pèrò kó sojú dé. Ìpele màní ló tún pele lójú aráyé o. Gbogbo èrò tó gbà tó ti gbà mo fẹ́ ga láyé. Àwọn ọ̀nà tó tọ̀ tó ti tọ̀ ni wọ́n jẹ́ mímọ́. Kókó mi ló ṣòtìrì. Olúwa ṣe ṣe o pàtàkì ló jẹ́ o. Pàtàkì tó jẹ́ ṣé lẹ́yìn o tó lápẹ̀rẹ̀ ni. Àwọn àgbà tó lò tó ti lò tó fi ránpẹ́ dà o. Tó ti mọ̀ tó fi mọ̀ kọ́kọ́. Pàtàkì tó jẹ́ ṣé lẹ́yìn o tó lápẹ̀rẹ̀ ni. Láti wò ó bá ọ pa o. Àdìgún bó bá ọ pa bó sì bá mo bù ú lẹ́sẹ̀. Ìyànjú ọ̀tá òṣòtìrì òfò ló já sí. Àdúrà tó ṣe tó ti ṣe tọ́lọ́hún ti gbọ́. Èsì rẹ̀ láyọ̀ àtògo ló wá dòre ńlá. Òjẹ̀ ni ayé ń fẹ́ ṣé lẹ́yìn o tó lápẹ̀rẹ̀ ni o. Àwọn àgbà tó lò tó ti lò tó fi hàn kókó mi lò. Àdìgún ajẹyẹ fún mi o. Ṣé lẹ́yìn o tó lápẹ̀rẹ̀ ni. Ìgbà tọ́lọ́hún jẹ́ ẹnì kókó bọ́ sínú. Oṣù mẹ́sàn-án nínú oyún wá sáyé. Ọjọ́ tí a bí yẹn ta ló lè mọ ohun tó fẹ́ jẹ́. Má lè gbàgbé lọ́jọ́ tí a wí. Ìgbà tọ́lọ́hún jẹ́ ẹnì kókó bọ́ sínú. Oṣù mẹ́sàn-án nínú oyún wá sáyé. Ọjọ́ tí a bí yẹn ta ló lè mọ ohun tó fẹ́ jẹ́. Má lè gbàgbé lọ́jọ́ tí a wí. Aláàjì Kábírù ní ṣẹ́pẹ̀ ẹrù Ọlọ́run. Ìyá ń rọ́bì yẹn bàbá ń bẹ̀rù kò lè tújú ká o. Bàbá ń wo pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn náà. Ó wojú Ọlọ́run torí kó mọ̀ òun ló lè ṣe o. Ewúrẹ́ kọjá lọ rí ẹ̀ wò ṣèbọn rí ẹ̀ tán. Wọ́n wá pé ẹ láwọn orúkọ tó sọ lọ́jọ́ náà. Orúkọ tó ní ni bàbá mú wá orúkọ tó ń jẹ́ Masha Allah. Èyí tó dùn ni màmá mú àwọn orúkọ rere. Orúkọ wa rọ̀wẹ́ òde nílá olóríire. Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé. Ìgbà tó lọ́hùn dá ẹni kókó bọ́ sínú. Oṣù mẹ́sàn-án nínú oyún wá sáyé. Àlọ́ wá sáyé. Ọjọ́ tí a bí ẹ̀ka ló lè mọ ohun tó fẹ́ jẹ́. Má lè gbàgbé lọ́jọ́ tí a wí. Ẹni táwí ẹ̀ tí wá dára bá òde nílá. Ìwọ tí òbí náwó sí kò gbà ó ti ń rán ná. Ó ti ń fọlá kọ ilé ayọ̀ bẹ́bẹ́ tí wá dé. Ẹrú Ọlọ́run gbogbo tùbà yìí Ají Kábírù o. Ọkọ̀ alájàgà ní àmàmà bíbù kan ládé. Ọkọ̀ alájà Rọ̀ṣídà màmá ṣubú ọ̀la o. Clearing and forwarding gbogbo tùbà yìí wọ Amẹ́ríkà. Ají Kábírù fẹ̀dé London kò ní tán bẹ́ẹ̀. Ó lórí ọmọ ìwà gba mọ́tò kan mọ́ṣọ́lá. Ó sọ pé tí bá ti ní tẹ́lẹ̀ oore ò pọ̀jù. Wọ́n má lè gbàgbé lóore náà jẹ́. Ìgbà kan lọ́hùn dá ẹni kókó bọ́ sínú. Àlòkọ ẹ nínú. Oṣù mẹ́sàn-án nínú oyún wá sáyé. Oṣù wá sáyé o. Ọjọ́ tí a bí ẹ̀ka ló lè mọ. Kábírù gbogbo fẹ́ jẹ́. Má lè gbàgbé lọ́jọ́ tí a wí. Aláàjì Kábírù mi ṣẹ́ pé tẹrù Ọlọ́run. Ọ̀rẹ́ Aláàjì Mọ́sùrù ni o amúbi ẹ̀yà o. Onílẹ̀ nìbàdàn lórí ọ̀lẹ́ o bàbá Abdulsalam.
ẹ̀yà alájì abasi ọmọ alájà o. kẹbà ń kí fẹ́mi balẹ̀ mi kẹbà mi dúpẹ́ fátíkàdùrù ẹrú ọlọ́run ẹ̀mí tí a wí. ìgbà tó lọ́hùn dá ẹ̀jú kókó. mo ṣe bẹ́ẹ̀ nínú o. oṣù mẹ́sàn-án nínú oyún. wọn láyé tó wá sáyé ọjọ́ tí a bí yẹn ta ló lè mọ̀. ohun tó fẹ́ jẹ́. má lè gbàgbé lọ́jọ́ tí a wí. àkọlé Àjírásídì ní máa ṣe o. gbogbo ìgbà tí n bá rántí ẹ̀ ní máa fún. ọ̀pọ̀lọpọ̀ àdúrà náà wá ó máa ṣe. ẹ̀mí gígùn fún Rásídì Àgúnwá. àkọlé Àjírásídì ní máa fún. gbogbo ìgbà tí n bá rántí ẹ̀ ní máa fún. alákọ̀ọ́mú ni ọ̀pọ̀lọpọ̀ àdúrà náà wá ó máa ṣe. ẹ̀mí gígùn fún Rásídì Àgúnwá. ohun tó dáhùn fàdúrà bọ́ ṣe wí o. ó má lè bàjẹ́ nítorí ẹ̀ la ó ṣe ṣe. torí àmọ̀tà tó ń bẹ nítòsí ilé. ìra ò fẹ́ kórókóró dénú ẹ gbọ́. àdúrà ìṣẹ́gun ọ̀tá èmi máa ṣe. fákọ̀mù Àjírásídì ká fi ṣọ́. Àgúnwá ọmọ Bákàrẹ̀ aláàánú. àdúrà kan lọ́pọ̀lọpọ̀ ní máa fún. ẹ̀mí gígùn fún Rásídì Àgúnwá. àkọlé Àjírásídì ní máa ṣe. gbogbo ìgbà tí n bá rántí ẹ̀ ní máa fún. ọ̀pọ̀lọpọ̀ àdúrà náà wá ó máa ṣe. ẹ̀mí gígùn fún Rásídì Àgúnwá. Ọlọ́run ti rán Rásídì sáwọn kan. Ọlọ́run ti rán Rásídì sáwọn kan. àwọn tó ṣe fún un ṣàdúrà fákan. àwọn tó kù ń ṣàdúrà pé kò pẹ́ o. ní ti tèmi Oríyọ̀mí èmi máa ṣe. máa fàwẹ̀ kún kí Rásídì máa ṣe kú. Kàgúnwá alákọ̀ọ́mú mi máa ṣe rò. ẹ̀mí kíkùn nínú ìbàdàn ṣáláfẹ́ o. oore tó pọ̀ fún Rásídì Àgúnwá. àkọlé Àjírásídì ní máa ṣe. ní máa ṣe o. gbogbo ìgbà tí n bá rántí ẹ̀ ní máa fún. ọ̀pọ̀lọpọ̀ àdúrà náà wá ó a máa ó ṣe. máa ṣe o. ẹ̀mí gígùn fún Rásídì Àgúnwá. akọmu oore àjẹunjẹ tán kò ní mọ níwọ̀n nìkan. yóò jẹ́ tọmọtọmọ tọmọtọmọ tààrọmọdọ́mọ àtàrọmọdọ́mọ mọ tẹbi tára oore ni o. ọ̀rẹ́ ajẹunjẹ tó ọkọ̀ ní máa níwọ̀n nìkan. yóò jẹ́ tọmọtọmọ tọmọtọmọ tààrọmọdọ́mọ àtàrọmọdọ́mọ mọ tẹ̀bí tààrà oore ni. Ájì Àkànmú Rásídì o Àgúnwá Bákàrẹ̀. ọmọ Báṣògùn ẹ̀kan onílògbò aṣòwò ọmọ aṣòlùṣàwò onítì gbogbogbò afẹ̀gẹ̀rẹ̀ ṣòro ọmọ oko wẹ́rẹ́wẹ́rẹ́ o níta ìsúnba tí o máa ṣe fọ́kọ́rọ́ tán ni kò ṣe fàdárò. Àkànmú ní bòrò kò gbọ́dọ̀ kúrò níbẹ̀ o. Ájì Àgúnwá Rásídì o ọkọ Bálíkì ọkọ Tóyìn Àìṣà o bàbá Àmínà bàbá Sẹ̀kínátù bàbá Abdulfawasi o bàbá Yusufu o bàbá Limọ bàbá Hamidi o bàbá Ibrahim oore àjẹunjẹ tán kò ní mọ níwọ̀n nìkan. yóò jẹ́ tọmọtọmọ tọmọtọmọ tààrọmọdọ́mọ àtàrọmọdọ́mọ mọ tẹbi tára oore ni o. ọ̀rẹ́ ajẹunjẹ tó kò ní mọ níwọ̀n nìkan. yóò jẹ́ tọmọtọmọ tọmọtọmọ tààrọmọdọ́mọ o. àtàrọmọdọ́mọ mọ tẹ̀bí tààrà oore ni. Ájì Rásídì Àgúnwá o ọmọ Bákàrẹ̀ aláṣẹ jọrìlà dẹ́sẹ̀ tó bá dé Ọ̀tà tó bá fẹ́ ra lẹ̀ ọ̀rẹ́ lọ́rí Àgúnwá o. Ájì Rásídì o ọmọ Bákàrẹ̀ wá ní pé oore ni oore àjẹunjẹ tán fún tẹbí tára gbogbo wa. ọ̀rẹ́ ajẹunjẹ tó kò ní mọ níwọ̀n nìkan mọ́. yóò jẹ́ tọmọtọmọ tọmọtọmọ tààrọmọdọ́mọ o. àtàrọmọdọ́mọ mọ tẹbí tára oore ni o. ẹ bá mi sọ pé kíkú má pamọ́ dínà. àmín kíkú má pamọ́ dínà. kárùn kankan má ṣàlàjà jẹ́ nífà. ìfàsẹ́yìn kò má yálé rẹ̀ láéláé. àmà jẹ́ kíkú má pamọ́ dínà. kíkú má pamọ́ dínà. máṣálájà jẹ́ nípa. má ṣe jẹ́ nífà. ìfọ̀yàlẹ̀ rẹ̀ láì. torí látìgbà tí Mọ̀dínà ti kàwé ló tán. nígbà tí ó kàwé lọ́wọ́lọ́wọ́ ó lóun fẹ́ wọ́n pẹ̀lú ẹ̀mí gígùn ọlá ńlá pẹ̀lú àwọn ọmọ rere. Ọlọ́run sọ pé ọ̀rọ̀ yóò wá nǹkan jù Aláàfin òkúkú rebi kankan rárá kábà ìsọ Ọlọ́run tó ṣẹ̀dá gbogbo tó jẹ́ pé níbikíbi ló máa ń wà àṣẹ rẹ̀ láyéká ẹ̀ ló ti ń jẹ́ àdúrà rẹ̀ ṣe ti gbogbo ẹ̀ ló ti ń ṣe. Àfikún má
pàjẹ́ nífà ìfàsẹ́yìn kó má yálé rẹ̀ títí láì àmì o. Ikú má pamọ́ dínà. Ikú má pamọ́ dínà. Má ṣàlàjà jẹ́ nífà. Báwo má ṣe jẹ́ nífà. Má yálé rẹ̀ láíláí. Àjọkẹ́ jẹ́ nífà ọ̀dàpọ̀ mọ̀dínà ayé tó wà òkúkú nira. Ìwà àjọkẹ́ mọ̀dínà yìí mí gan ni o. Ọlọ́wọ́ rẹ̀ ṣàlàlájà mọ̀dínà. Ọwọ́ àfúnni lókèlókè já ló wà. Owó tọ́lá lókèlókè yóò máa rú. Lọ́lá ọlọ́run tó ṣẹ̀dá mọ̀dínà àmì o. Ikú má pamọ́ dínà. Kó má pa mọ̀dínà. Má ṣàlàjà jẹ́ nífà. Kó má ṣe jẹ́ nífà. Má yálé rẹ̀ láíláí. Alájà mọ̀dínà tún jẹ́ nífà. Màmá Bíkẹ́ Fọláṣadé ràn bí yàtọ̀. Màmá Alex Olúmídé wà ní omi o. Màmá Lee Alábí Adé Brian Kọ́lá ọmọ ó ga jù ti yẹ lọ́wọ́ mi. Ìfàsẹ́yìn kò má yálé rẹ̀ láéláé àmì o. Ikú má pamọ́ dínà. Ikú má pamọ́ dínà. Má ṣàlàjà jẹ́ nífà. Kó má ṣe jẹ́ nífà. Má yálé rẹ̀ láíláí. Ọlọ́run ló ṣe é lọ́gọ̀ ògùn kan kó má tọ́ pínpín. Ọba ló dá ẹ lọ́la èṣù kan kó má kiri. Mọ̀dínà oníṣà láyé má kó kèjì ní tó ga dé. Ìwà Jẹ́nífà tó ní ìwà ta lè má kọ́ ṣe. Ọlọ́run ló ṣe é lógo. Àní ká má tọ́ pínpín. Ọba ló dá ẹ lọ́la Èṣù kan kó má kiri. Mọ̀dínà oníṣà láyé má kó kèjì tó ga dé. Tó ga dé. Ìwà Jẹ́nífà tó ní ìwà ta lè má kọ́ ṣe. Ọlọ́run ló fún ẹ lọ́wọ́ kò lè tán wọ́n tó mọ́ ni. Òun ló dá ẹ lọ́la kò lè tán. Orí Ọlọ́run ni wọ́n láwa tí Mọ̀dínà tó ń ṣoore fún. Ọlá Jẹ́nífà onírè ilẹ̀kùn dúró wẹ́wẹ́. Ọlọ́run ló ṣe é lógo. Ògùn kan kọ́ má tọ́ pín. Kọ́ má tọ́ Ọba ló dá ẹ lọ́la èṣù kan kọ́ má kiri. Mọ̀dínà oníṣà láyé má kó kèjì tó ga dé. Ìwà Jẹ́nífà tó ní ìwà ta lè má kọ́ ṣe. èèyàn tún bá lẹ́pọ̀ àkànmú ọláyẹmí olúwaṣínà làkànmú orúkọ tuntun tẹ́bá bí ní máa rí wí èmi lóye àtìmọ́tì wọ́n tún bá ọkọ̀ àṣìṣá ẹ̀kídé wálé àláwọ̀ bàbá ẹni ibrahim náà ọ̀nà babalà àdéjà má lè mí o owó ní kókó kù mà ní ẹgbẹ́ wọn. Mọ̀dínà oníṣà láyé má kó kèjì tó ga dé. Tó ga dé. Ìwà Jẹ́nífà tó ní ìwà ta lè má kọ́ ṣe. Màláìka kan ní déndé fáwọn tó ń jíṣẹ́ fún transformer ní déndé fáwọn tó ń tọ́nà fún. Ibrahim dédé orí ọmọ egungun òun dédé orí bó ṣe ń ṣe ni ó máa ṣe lọ. Alhaji Ibrahim déndé òyì aláṣẹ IBD nílàró òyì ọkọ ọmọlára bàbá kí mo dédé mo ti ń gbọ́ nípa déndé ti pẹ́ tọrẹtọrẹ ní déndé òyì aṣọre tán á ní o máa sọ fẹ̀yìn kan aṣọ lọ́hùn ní déndé tẹ̀lé ọ̀rọ̀ lọ́hùn jọ déndé lójú wàá mọ̀ sálúlẹ̀ sínú yòókì kúnnì àmúwálà ohun tí ká mọ̀rìdọ́tì láì ó gbẹ̀dàdà lọ́la aṣojú mà ló jẹ́ ó lè pín wọn fáwọn tó lẹ́tọ̀ọ́ sí gbọ́wọ́ tó ní yóò fi ṣe fún wọn nìkan ẹbí tara pẹ̀lú ojúlùmọ̀ nìyàn ọba ṣe ládéhùn pọ̀wọ́ náà nìkan tọ́lá dédé ṣe tí wọ́n ń pọ̀ sí màláìka kan ní dédé fáwọn tó jíṣẹ́ fún transformer ní dédé fáwọn tó ń tọ́nà fún. Ibrahim dédé dédé òyì ọmọ egungun òun dédé òyì bó ṣe ṣe ní wọ́n ṣe lọ. lábẹ́jì àánú gbogbo wọn ṣe bẹ́ẹ̀ ajítunde gọlé alájí àkìmù kọ́ńfìtà lẹ́gí Sunday Ìbàdàn síláàpù tán ṣáàjì síláìmọ̀ náà ajé akíwù ní mra petroleum ajé múfù jẹ̀bù ẹ bá mi kí ṣókì àbúrò gábìrì ló fi yé mi wípé transformer ní dédé fáwọn tó ń jíṣẹ́ fún. Ibrahim dédé orí ọmọ egungun òun dédé orí bó ṣe ń ṣe ni ó máa ṣe lọ. mọ́ṣálà bójú òjò láyé pé ò péjú bí wí màṣálà ò bá rí yan bí ó ṣe jìkà tó gbàyàn wá ró Bẹ́ẹ̀ni o, yẹgẹrẹ láṣọ ò bá rí yan lọ́rùn wa ò rẹ̀. bí ó bá ṣe bá wà láàánú tọ́lọ́hún fi tì mí ọ̀tá ò bá ti kún fún yẹ̀yẹ́ wa. Ojú ọjọ́ láìpẹ́ ń pẹ́jọ́. Bí ìwé màṣálà ò bá rí. bí ìwé la ò bá rí Bí ó yan ṣe ní ká tó gbàjọ wá rọ̀. pàlà ibẹ̀ ni o Kékeré láṣọ ò bá rí. lọ́rùn wa òye Bí ó bá ṣe pa
alájí sáyidì máa ní. Babátúndé ọkọ mò iná. Ṣọkun alájà ọmọ alájà o. Ṣé bóun máa ní wúrà tó ń rí. Bí o bá ṣe pé yẹn láàánú tọ́lọ́run fi tì mí. Ọ̀tá ò bá níta lókun tó ní iná. Ojú ọjọ́ láìpẹ́ òun pẹ̀lú. Ó náà. Bí ìwé Máṣálá ò bá rí. Bí ìwé la ò bá rí. Bí ọ̀sẹ̀ ní kákan bá ṣọ wá rọ̀. Wọ́n láyé gẹ̀gẹ̀rẹ̀ ní o. Gẹ̀gẹ̀rẹ̀ láṣọ ò bá rí. Àlọ́run wà òwe. Bí o bá ṣe pa wá láàánú Tọ́lọ́run fi tì mí o. ọ̀tá ò bá ti kún fún yẹyẹ wá. Role model sáyidì máa ní. Mr Sports kò ní kò lè tán. Èmi ò máa nígbàgbé ẹ̀ láéláé. Bẹ́ẹ̀ni o. Òun ni iyọ̀ àti wúrà tó ń rí. Bí o bá ṣe pẹ́ sáyidì yìí tọ́lọ́run fi tì mí. Ọ̀tá ò bá níta lókun tó ní o. Ojú ọjọ́ láìpẹ́ òun pẹ̀lú. Náà Bí ìwé Máṣálá ò bá rí. bí ìwé la ò bá rí. Bí ọ̀sẹ̀ ní kákan bá ṣọ wá rọ̀. Wọ́n láyé bẹ́ẹ̀ ni o. Gẹ̀gẹ̀rẹ̀ láṣọ ò bá rí. Gẹ̀gẹ̀rẹ̀ ní. Bí o bá ṣe pa wá láàánú Tọ́lọ́run fi tì mí o. ọ̀tá ò bá ti kún fún yẹyẹ wá. Àjùwáyìdì Akíntayọ̀mí. Ìlú mọ̀ká pírẹsẹ̀ntà máa ní. Ọkọ̀ alájà táyé ìwé ìjírẹ́. Bàbá Fuad bàbá Farida. Alájì Adésínà Hafiz. Jagunwadé Pàjọ́ àníyàn. Bàbá Ikimọ́ bàbá rẹ̀ àná. Ọkọ̀ alájà Ṣàkírà Túnmí o. Ọládìméjì Akínwùmí ń kọ́ o. Ẹtí Yásán Oyè Tayọ̀mí o. Alájì Oyè Ládé mi ọ̀rọ̀ lọ́mọ. Akíntúndé ní kírè nílé o. Ẹ bá mi dúpẹ́ fún bàbá Túndé o.